ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ tuntun tó ti ṣẹlẹ̀ tí mo ti gbé dé lò ní ọjọ́ ọdún o. Happy New Year for everybody o. Ẹ wo ibo ni àwọn bàbá ń bá orílẹ̀-èdè yìí lọ, ibo là ń bá ilẹ̀ Nàìjíríà yìí lọ kọ́ bàbá máa bọ́ ọmọ sùn torí pé ó lọ ilé ọdún, pé ọmọ lọ sọdún pé ó lọ kí bàbá fọdún, kí bàbá dẹ̀ máa bọ́ ọmọ ẹ̀ sùn torí pé ọkọ ọmọ ẹ̀ ò tẹ̀lé. So every time tí bàbá tọ́mọ ẹ bá ti ń lọ ilé ọdún àbọ̀ fẹ́ lọ kí bàbá ẹ̀ lọ fọ lẹ́nu ni. Ẹ jọ̀ọ́ ẹ fún ọkùnrin ní ọmọ yín, inú yín dùn dénú láti fún lọ́mọ ni pé òkè fẹ́ ọmọ mi o, kò ń ṣe pé kèmi àti ẹjọ́ fẹ́ ọmọ mi. Ẹ wá lọ gbọ́ nǹkan tí Yínká TNT sọ, ẹnu mi kọ́lẹ́ tí wọ́n wá lọ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé ìṣẹ́ ló fà á lóòótọ́ àbí kí ló fà á, kí lẹ rò pé ó fà á? So wọ́n ṣàsùnkún wá, wọ́n ní àǹtí Yínká, wọ́n ní nǹkan táwọn rí leléyìí, wọ́n ní níjọ́ Sunday. Hello, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ẹ má gbàgbé o, ẹ má dárúkọ yín, ẹ má dárúkọ àwọn ọmọ yín kankan, ẹ má dárúkọ ìyàwó yín, ibi tẹ́yìn àti ìyàwó yín jọ travel lọ, ẹ má dárúkọ ẹ̀. Ìlú tẹ́kọ̀ wà nísìnyí tẹ́ padà sílẹ̀ lè sọ, gbogbo àwọn kinní ẹ protect ẹ, torí wípé tẹ́ bá ní ẹ fẹ́ drag àbí ẹ fẹ́ jẹ́ kí kọ́kọ́ gbọ́, ẹ ronú, ẹ má jẹ́ ká máa ṣe, ẹ jẹ́ ká ronú àwọn ọmọ, torí nígbà míì ẹni tó ṣẹ̀ nìkan, tó bá pẹ́ ẹni tó ṣẹ̀ nìkan ló máa affect fine, but we have to think about the children, we have to think about the extended families, we have to think about their friends, we have to think about the stigma and gbogbo everything la máa think of. So ẹ má dárúkọ àwọn ibi tí mo sọ fún yín tẹ́lẹ̀, mo tútù sọ́nsìn, so ẹ gbóhùn sókè, kí lẹ ló ṣẹlẹ̀ gan? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ilé sọ mo máa gbọ́ ni omi sì bọ́ọ̀dì lójú mi, ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé, ẹ fún mi nímọ̀ràn. Mo bá bàbá ìyàwó mi lórí ìyàwó mi, bó ló ti ṣẹlẹ̀. Ìyá ìyàwó mi kú ní ọdún 3 sẹ́yìn. So ìyàwó mi kan wá dá gbọ́ndá ìkan dá fún mi gan nursery school in teach, ó tún mú daily contribution mu ìyàjọ gbogbo ẹ̀ sáà dáadáa gbọ́dọ̀ sọ nǹkan míì tó jẹ́ pé àti mọ ọ̀rọ̀ sí ẹnu gan gbèsè iṣẹ́ jọ. Náà ìyàwó mi wá sọ pé nígbà tí wọ́n wà náà lóde òun fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá mi, ní mọ̀mú sọ́jẹ́ ṣọ́wà wípé lọ sọ́dọ̀ wọn. Ó sá lọ sọ́dọ̀ wọn ìyẹn níbi upper last week nígbà tí wọ́n gbọ́lódé tí wọ́n gbọ́lódé school. No, ẹ bẹ̀rẹ̀ láti ibi tí bàbá ìyàwó yìí ti béèrè pé òun fẹ́ fẹ́ ìyàwó mi tí àwọn ọmọ ẹ̀ tán. Ní nǹkan bí ọdún méjì sísìn bíi 2022 ní December báyìí, bàbá ìyàwó mi sọ wípé òun fẹ́ fẹ́yàwó, ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ wọn yarí pé àwọn ò forogún, pé àbúrò ṣẹ̀ṣẹ̀ pé kẹ́yìn bàbá ó níyàwó pé kọ́lẹ̀ tó mọ̀ bá sọ̀rọ̀ ẹni kí ẹlòmíràn kó mú ọmọ kan òfìjọ lórí, torí bàbá wọn kọ́lé sí ìlú yẹ àti Ìbàdàn wa àti ó ṣàníyàn property déédéé. Ìyí mo ṣàrò bí yẹ ló wà lójú kan lára wọn tó ṣàgbà fún wọn pé àwọn forogún. Wọ́n ṣùgbọ́n tí nígbà tí ìyàwó mi dé tó sọ fún mi pàbọ̀ mi tí àwọn eléyìí all is well, ṣùgbọ́n ìbá sì dá o, ẹ wá ẹnìkan tí bàbá ọmọ sọ̀rọ̀ sí lẹ́mọ̀ wípé ara mi ní nǹkan tó ṣẹlẹ̀ ó ti padà ṣẹlẹ̀, mo bí ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àwọn yòókù o, ti tèmi nìkan mọ́ o. Ó ṣàlórí ọ̀fẹ́ ó lọ nígbà tó mọ gbọ̀lúdé, nígbà tó dé ibẹ̀ mo sáré títà díẹ̀ lọ́wọ́ ọmọ yìí, èmi ti jẹ́ nìkan pé ilé fọmọ mi ṣeré pé mo fẹ́ wọlé ẹnìkan ní ìlú kan tó súnmọ́ wọn dé ń lọ. Mo sá lọ ní ìjọ Christmas tí mo dé ọ̀dọ̀ wọn, ẹ mọ̀ ọkùnrin àti obìnrin èyí sábà máa ń rí kètò ìyàwó rẹ̀. Wọ́n á rí wípé ibi tí mo fi mí sí face me and slap me, wọ́n gbé sí pálọ̀ lọ́tọ̀, òun sùn pẹ̀lú bàbá rẹ̀ ní yàrá kan lọ́tọ̀ ní last room. Òun ló gbọ́ wípé kéré iṣẹ́ ní kètò ìyàwó mi kọ́lé àti mò ń dream ní àbáwọn tẹ́nẹ̀tì kan sí nìyí, tẹ́nẹ̀tì àwọn obìnrin àwọn student torí ìlú ìfẹ́dàkọ̀ ìlú yẹ institution wà nílùú pé àwọn obìnrin lọ́kàn àgbà ilé tí mo ti máa rí tí wọ́n lọ sí school ẹni. So ìjọ Wednesday mojúmọ́ Thursday, ìjọ Thursday náà mojúmọ́
Friday mojúmọ́ mo ti ń wá suspicious ó wá di ìjọ Sunday mo wá lọ wọ ọ̀rẹ́ mi kan tó wà nílùú tó súnmọ́ o bóun ni gbogbo nǹkan ògbé mo kàn wá sílùú yìí ni ọ̀dọ̀ ìyàwó mi kì í sálámì jọ sí ọ à ń sọ fún bàbá àti ìyá sọ wípé yàrá tó dojú kọ yàrá àwọn tí mo sùn ní ọjọ́ méjì ìyẹn tí mo dé bẹ̀ àtijọ́ kejì tí mo dé bẹ̀ pé kí n mọ̀ sùn bẹ̀ pé kí n lọ sọ pálọ̀ tán fi mí sí níjọ́ tí mo dé wọ́n níbẹ̀ ti fẹ́ nu mo sáàdọ̀ bẹ̀ mo lọ sọ pálọ̀ yìí wọ́n wá sọ pé kí n faramọ́ rẹ̀ mi kí n dé níjọ́ kejì ìyẹn níjọ́ Mọ́ndé àná mo ní mo ti gbọ́ ń gbà mọ́ adọ́dọ̀ ni mo sọ pé òun náà lọ sí sóhun lọ́la Mọ́ndé ọ̀rẹ́ asákìra wa. ok ṣé bàbá ìyàwó yín ló sọ pé kẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ yín bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn kẹ́ dé níjọ́ Mọ́ndé àbí ìyàwó yín ló sọ bẹ́ẹ̀. ìyàwó mi sọ pé kí n faramọ́ rẹ̀ mi di ìjọ́ kejì. di àná. mo ní mo ti gbọ́ ń gbà mọ́. ta ló sọ fún yín pé kẹ́ má sùn yàrá tó opposite ibi tí bàbá àwọn ń sùn ṣé ìyàwó yín náà ló ní kẹ́ má sùn yàrá tó opposite yàrá bàbá àwọn. ìyàwó mi ló sọ pé kí n mú sùn yàrá tó opposite yàrá tí àwọn ń sùn. ok tí bàbá àwọn sùn. yàrá tí bàbá fi mí sí ìyẹn ní pálọ̀ tó yẹ bí first room last room làwọn wà ní kí n sùn. ok ó wá di alẹ́ ẹjọ́ yẹn bàbá náà wá bá mi wájú tata tí ń gbà tẹ́gùn wípé wọ́n sì yàrá tó opposite wọn torí àwọn ọmọ tó wà níbẹ̀ pé kọ́ lọ sọ pálọ̀ tí mo fi ọ sí ní mo ti gbọ́ mo sásùn bẹ̀ wọ́n rí ká lẹ́gbẹ̀ẹ́ tó ìyàwó mi sì ní ìdààmú ní aṣọkùnrin ó sàmọ́ pé bí ìyàwó bá ti ń ṣe ó sàmọ́ bó ṣe wá di ìjọ Sunday bí mo ṣe wá mú fóònù mo mọ́ fọ́ọ̀mù mi níbí fóònù wípé kí o lè bá keep wọn busy súnmọ́ fóònù mọ́ mú lọ́wọ́ wípé ẹgbà fóònù yìí ẹ máa wo TikTok lójúmọ́ tàbí tẹ́lẹ̀ tàbí ṣe tó ń tàbí gbé lọ intentionally mo fi bí fóònù fún wọn bó ti di nǹkan bí 1 a.m. ok intentionally ẹ fi fóònù yín fún ìyàwó yín àbí. àwọn ọmọ mi àti ìyàwó mi ok intentionally mo fún wọn ní bí fóònù mi fún wọn mo Facebook títí tí ó tàbí gbé mi lọ wọn á fún ọ lọ́jọ́ yẹn pé ẹ máa mú lọ sọ́dọ̀ so bí ó ti di 1 tó sáti mọ rédíò ìyàwó mi láti bọ́kọ̀ sí nínú rédíò ìyàwó mo sì jẹ́ ìyàwó mi quiet tó jẹ́. ok yàrá kan náà ni ìyàwó yín bàbá ẹ̀ àti àwọn ọmọ ń sùn. bẹ́ẹ̀ni ok bẹ́ẹ̀ni ẹ̀yin nìkan lẹ ń sùn pálọ̀. ok ní pálọ̀ tí mo wà wọ́n ní ẹnìkan pásítọ̀ ìmọ̀dàkọ̀ church yẹn pé pásítọ̀ kan ó wà ní pálọ̀ yẹn. kódà ẹ dárúkọ ó dà pé no ẹni redeemed àwọn ìyàwó yín lẹ ọmọ redeemed àwọn ìyàwó yín. ẹni kì í má dàkọ náà ni mo fi. no orúkọ ìyàwó yín mo ní kẹ́ má dà. so pé pásítọ̀ redeemed kan wá sí pálọ̀ tí wọ́n fún pálọ̀. so èmi àti ìdájọ́ sùn but due to nítorí mo mi láti mú sùn bẹ̀ gẹ́gẹ́ ni wípé pásítọ̀ ẹ̀mọ̀ kò sí bẹ́ẹ̀ sí níwà tí èèyàn máa rọrùn ni mo fi move sí yàrá tó opposite yàrá bàbá ìyàwó mi tó ń sùn àti ọmọ mi àti ìyàwó mi kó wá tó di pé ó ní mo sùn bẹ̀. ètò wa padà sọ́dọ̀ bíi pálọ̀ yẹn mo wá padà sí yàrá tó opposite wọn gẹ́gẹ́ mo wá fọ bó ti di kẹ́bí wọ́n ti mo gbọ́ rígi tó ara mi ò gbà. no irú rẹ́gí tó ń wọlé gbọ́. ẹ mọ̀ tí ó kọ̀ sí ọ̀gbẹ́sẹ̀ tó ń ṣe èèyàn sáà mọ̀ rígi tó ìyàwó èèyàn. Thank you lọ́dà fún ọ. What is it? Rígi tó ìyàwó mi nìyẹn. Ó rẹ̀ kájọ máa gbọ́ yín gan tájọ máa gbọ́ yín nkíyè tó bá gbọ́ yín nkíyè tó bá gbọ́ bó ti yín náà máa dá bó ti nínú I don't care torí ìdíwọ̀n iṣẹ́ ìgbésẹ̀ sí yín ó kù kí wọ́n mọ̀ bọ́ lóò nílé. To cut the story in short mo fọ́ọ̀sì ilẹ̀kùn torí wọ́n ti tilẹ̀kùn lẹ́yìn mo sá fọ́ọ̀sì àwọn èso tí wọ́n fi sẹ́yìn ilẹ̀kùn ní èsì onírin onígini mo sá tì mo sára mú fóònù mo bá bàbá lórí ìyàwó mi mo gbọ́ mo wá mú fóònù mo sì wọ ọmọ mi ní ilẹ̀ ẹlẹ́rù rí ẹni mo ṣe ara mú fóònù mi mo ṣe ara jáde padà àti yínká yín lè sùn mọ́júmọ́ níbi tí inú mi bàjẹ́ dé kò dákọ́ pé mo mọ̀ lọ́wọ́ ní tí ò dáa ni. But kí ni àìlówó lọ́wọ́ fi jẹ́ tí bàbá ìyàwó yín tẹ́ fi bàbá ìyàwó yín lórí ìyàwó yín kí ni àìlówó ṣé bàbá ìyàwó yín lówó ni. èyí tí mo sọ ni pé ká ní wípé mo lówó ni èmi èéfín ọmọ mi láti ìyàwó mi dàmú lọ sí Christmas bò mí mi èéfín wọn lẹ̀ láti lọ sọdún bò mí
ìyá jẹ mí ẹ̀gbọ́n lọ́wọ́ kò dá kó gbogbo ọkùnrin tí ń gbọ́ mi jákèjádò ní tálákà o ní dẹdọ arìnrìn o iṣẹ́ yóò ní díṣẹ́ mi lọ́wọ́ o. bọ̀bẹ́ bá tiẹ̀ sì lówó lọ́wọ́ náà yín ò ní pé kẹ́ máa kò lè bí tiẹ̀ níbẹ̀ yẹn o Princess Ade wọ́n lè ṣe léṣe níbẹ̀ yẹn. màá mú pọ́ǹtì jáde o tí mo sọ pé ọ̀rọ̀ tí akọ́kọ́ mọ́ lò lọ́wọ́ nígbà lè mú láàárọ̀ àná mo lára fọ̀rọ̀ lọ́mì kan mo pe bàbá yẹn ó ní kí n kúrò níbẹ̀ yẹn kí n kúrò nílùú yẹn kí n sì kàn mọ́ mi létà kò pẹ̀ síra wọn tó dàrú wọn ni mọ́ kúrò ni mọ́ kàn mọ́ mi pé kí n dúró di òní pé kí mo máa fi oògùn abẹ́nú jà mí tí mo mọ̀ pé gbogbo àgbà tesco lọ́yọ̀ state mo mú wa àgbà civil service commission lọ́yọ̀ state mo mú wa yẹ fún Ọ̀yọ́ state tí ṣe ìmákindé recruiting ẹ̀mẹ̀ ẹ bá mọ̀yàn ní pé kí mo gbogbo tí mo ṣe pé mo sá ń là ní pé mo sábà pé yóò bọ̀ sí kí máa pé torí pé nǹkan tó ṣẹlẹ̀ yájúyájú kí ní ọkàn kí n kó nǹkan sí ìwé kú lánàá yẹn wípé kí n ṣiṣẹ́ CID kí n pọnmọ mi first born is 10 years second one is 8 years wọn yìí ti dàgbà kí n sáfọ̀rọ̀ wojúmọ́ tó lẹ́nu wọn wọn á pe àwọn ọ̀jẹ̀ àpò ònúmúlé àlọ́nà ti jí wọn á sábẹ́rẹ̀ lọ́wọ́ tọ́jà burú pátápátá ó jẹ́ kékeré lágbájá gbọmọ́ mi yín máa ń sùn ó ní àbọ̀dá mi kejì sọ wípé mọ́mì wa lórí bẹ́ẹ̀dì ni wọ́n sùn pẹ̀lú grandpa ẹ̀mọ̀ ọmọ ẹ̀ di òtí ìṣèbọ̀ tó láti dàgbà normal close to 6 years mo pe second one ó ní my daddy láti jọ àti dé orí bẹ́ẹ̀dì ni daddy grandpa àti wọ́n ìlú mọ́ sùn tó bá di ìlẹ̀fẹ́ mọ́ èmi wo wà bá wa ní orí ẹni ní ilẹ̀ ẹlẹ̀ wọ́n pe first born mi wọ́n á pè é so láìkì sínú YouTube ẹ̀ tí wọ́n sọdún lọ́dọ̀ bàbá tó bí bàbá yín tó bí ìyá yín nínú àwọn òdùn invite nínú àwọn òdùn ronú pé àwọn tó jẹ́ wípé dáàdi wọ́n ti ra sọdún fún wa wọ́n ti ra díẹ̀ ẹ pé ọ̀tọ̀ ra díẹ̀ tápá 25 ọ̀tọ̀ tápá wọn àwa di ẹni tó wá sọ́dọ̀ grandpa dáàdi mi mọ̀ ọ̀rọ̀ gbogbo yọ̀ọ̀dà o òkè lágbájá ibo ni mọ̀ mi ó ní àtìgbà táwọn ti dé olórí bẹ́ẹ̀dì ni tájà àwọn mọ́mí àwọn àti grandpa máa ń sùn tó bá tilẹ̀ ẹni sùn ní tilẹ̀ ń tọ́ lọ́hùn kẹ́ tó lọ ṣe àmì yẹn ẹ̀yin ti ń gbọ́ ẹ ti ń gbọ́ ringtone yẹn nígbà tẹ́yìn ti débẹ̀ kì í ṣe pé àwọn ọmọ yẹn ti sọ nǹkan kan fún yín o. wọn ò sọ kankan fún mi wọn ò wí kankan fún mi wọn ju ìyàtọ̀ lọ́ọ̀ni wọn ò sọ anything fún mi nígbà tó rọ̀ ṣẹlẹ̀ ní Sunday ìjẹta last Sunday ilé gbàgbé láyé mi o last Sunday of 2024 ló ṣẹlẹ̀ wá di àná Monday wọn á sọ wípé wọn sọ fún mọ́mí wa wípé kí ló dé tẹ́lẹ̀ sùn ní grandpa tẹ̀lé wọn sùn lè gbé àwọn ẹgbẹ́ ìbámu lẹ́wà máa wà orí bẹ́ẹ̀ yẹn sọ̀hún ó ní my daddy níjọ́ kan tí ọ̀pẹ tá a dé ní ọ̀sẹ̀ tó lọ lọ́ọ̀lọ́ọ̀ tá a dé wípé èmi ìjarunpá o àbúrò mi tó tẹ̀lé nígbà máa jarunpá o a sì máa ń sùn kí a máa dorúkọ ibì kan náà ó nígbà tí màá wá jí wọn á ti gbé orí mi sí abẹ́ bẹ́ẹ̀dì ó ní àti nǹkan ó sì mú di lọlẹ̀ mo máa gbọ́ ní in belief mo wá pé adviser mi mo ní pé kó má dàbí pé mo mú lómù ẹ̀ bá lágbájá sọ̀rọ̀ ẹ̀yin náà kú mọ̀ 10 years ní kí sọ mí ké ó wá bá wọn sọ̀rọ̀ wọn náà wá bi léèrè wọn á ní pé kó gbẹnu ìdàkẹ́ gbogbo tí yẹn bá rí kó lè ti mọ̀ sọ yẹ ẹni tí mo fọ̀rọ̀ lọ yẹ ó ń bọ́ màmí ó kọ́sùn màmí mo ní wá gba fóònù lọ́wọ́ wọn wọn á ní wípé àwọn ti gbọ́ wọn á dakọ̀ ní pé sáàmù sọ rẹ̀ hàn wọ́n jẹ́ kí wọ́n fògùn jọ ogun ní jọ wọ́n bínú kúrò ẹ̀jọ̀ kúrò wọ́n ti bàbá orí lójú rẹ̀ wọ́n di kíyàwó rẹ̀ wọ́n á pe ìyàwó mi wọ́n á pè nírọ̀lẹ́ àná àwọn á lè lọ ẹni má dákọ̀ lóhùn mi dákọ̀ ẹ̀ àwọn á lè lọ lọ́nà bíi kámpọ́ọ̀sì ní skul ní kámpọ́ọ̀sì yunifásitì kan wà bẹ́ẹ̀ polytechnic kan wà bẹ́ẹ̀ private university méjì àti federal poly kan ìsọ̀báwọn gọ́vnà wọn tó wà lórí oyè ní ìsinyìí yunifásitì rẹ̀ oní àwọn abẹ́ orúkọ wọn ṣíṣẹ́ lórí ọ̀fẹ́ mo pè ní ọlọ́run bí ọ́ bàbá ti délé lọ́la rárá mú aṣọ rẹ kó rárá mú
kò rà mú ní ó sọ gbogbo rẹ̀ sábà ní wọn jẹ́ kí space ó wà. Kò wá béèrè lọ́wọ́ yín pé kí ni reason tẹ́ ṣe ní kò má ṣọ kó kúrò ní. Iná ni mo fẹ́ fàyọ sàmà mo ní mo fún ọ ní orí ọ̀fẹ́ pé ìrìn kò di galamos go káàmú bá kó báàgì pẹ̀lú báàgì kò rárá mọ́ sọdún méjì mẹ́ta jẹ́ kí space ó wà torí tèmi àti ẹ bá wà òkú kan yóò sùn ọ̀rọ̀ tí òṣìṣẹ́ sọ́ọ̀tà ni o ó ní kẹ́ni sọmọ pé mo wá wo fóònù lánàá sọmọ pé mo wá mú fóònù lánàá ó sọ péré ojú ẹ̀ change bí ẹ̀ pín wá oníṣòwò lẹ́tọ̀ wá sí bàbá rẹ̀. No Ìbàdàn ni kò ṣe dé Ìbàdàn ni ó ń gbọ́ yín. ṣé mi ò mọ ṣe nígbò wà lọ́wọ́ mi tó ṣe ṣé mi ò mọ ṣe ó change ẹ̀ fún mi ni ó ní wípé ìbá ìṣòwò lọ́wọ́ rẹ̀ ló jẹ́ ká bá sọ́dọ̀ bàbá òun. nígbà tí wàá sọ lọ́wọ́ mi àsọ̀wọ́ pé kó wá pé gbogbo iṣẹ́ gbogbo ẹ̀ flow down gbogbo ẹ̀ ṣe ní ṣe tó ń wà lọ́rẹ̀ ìṣọmọdé kí n wá ní ṣe máa wá sọ ọdún gan bàdàn gan ìjẹ́ kí n wá kí n tó wọ́n tó yọjú sí wọn gan tó náà ní sọ̀rọ̀ lọ sọ lẹ́nu yìí torí ọdún mo ní méje sì wà wò sórí pé ọ̀dáná làárọ̀ òun jẹ́ ọ̀dáná lọ́sàn-án òun jẹ́ alẹ́ yìí gan mo kọ́ lọ́ọ̀ tẹ́lẹ̀ rẹ̀ wò ó tó bá ti ń dáná nígbò tí ó ní kitchen ńlá tẹ̀tí oúnjẹ kò lóhun 200 ní mo mú ìyẹn ní àná lọ́sàn-án níbi ọ̀rọ̀ lẹ́ní kàdágo mẹ́rin sí márùn-ún àbọ̀ oúnjẹ tó fún mi àti yínká ó ṣe ògì àti mẹ́mẹ́ ìjẹ́ ọmọ ìmọ̀ ní wọ́n jẹ́ ń gbọ́ ọ̀dọ́sàn olóòjẹ́ yìí ní ìjẹ́ o ní ọ̀sán aago mẹ́rin àbọ̀ mo tó ra kọ̀nù 200 mo nígbò sí dalẹ́ gbogbo àpẹ̀lú ẹ̀kẹ́jì tó dáná igi àmàlà tó rò ṣojú mi mo fẹ́ra mábọ́ mo sì mú ọbẹ̀ mo sì tọ́ mo sì jẹ́ lójú rẹ̀ mo sì kúrò àti yínká mo wá pọ̀ pé mo fọlọ́ ń bì ọ́ o ọkùnrin tí ó bọ̀ lọ́ lé o mo wà lé o mo wà lé o mo wà lé o orí tó bá wọ́n lé ilé sọ tó lè ṣẹlẹ̀ o ilé sọ tó lè ṣẹlẹ̀ o mo sá mo mara àjọkọ nínú láàárọ̀ yíyá pẹ̀lú bàbá aláṣẹ́mọ́ mi bí mo ti dé mo pe àwọn ọmọ ìyá mi pé ilé kọ́ lágbájá lé o wọ́n ní kí ló ṣe mo ní sẹ́mọ́ wọ̀ọ́rì ní àkókò ọ̀rọ̀ tó bá tó ẹ máa gbọ́ àkókò ọ̀rọ̀ bá tó ẹ máa gbọ́ mo pe ẹ̀gbọ́n mi kìíní ọ̀pọ̀ àbúrò mi tó tẹ̀lé mi lọ́pọ̀ àwọn ọmọ ìyá mi pé báyìí kẹta báyìí láwòdì ìyá mi nìkan ni mi kò tẹ́lẹ̀ mi náà ní bàbá láyé mọ́ ìyá mi nìkan ni mi ò pé wò sọ nǹkan kan fún wọn ṣùgbọ́n tó jọ ọmọ ìyá mi mo pè wọ́n yẹmí kí ló ṣẹlẹ̀ kí ló dé ní ṣe káwọn má lókùnrin ní ìní ṣé wọ́n á lè ní mo ní tóbìnrin bá ní àlejò bá pọkọ yóò parẹ́ ṣùgbọ́n ẹ ṣáàbù ọwọ́ gbọ́rọ̀ bá tó àbúrò mi kan tó tẹ̀lé mi ní wípé ọ̀dà mi lágbájá tó bá jẹ́ pé ẹ wùlẹ̀ sílẹ̀ ẹ sílẹ̀ bá yí bẹ́ẹ̀ kí ní kankan lọ́wọ́ o kó bá di pé gbogbo ẹ̀ bá ṣe tán ẹ wà pé òun bá ń jíṣẹ́ jíyà pé n tó bá ṣe tẹ́ ẹ bá lè sọ fún mi ẹ̀yìn àtẹ̀tẹ̀ sílẹ̀ nígbà tẹ́ ẹ ní kankan lọ́wọ́ thank God ìtẹ́ẹ̀dà ní ẹni nígbà kéèyàn kàwé tàbí kéèyàn kọ́ sí ẹ ti kàwé kẹjọ rẹ ní Ọ̀ṣun State Polytechnic ni mo ti ṣe tán HND àti ND àti HND ní ìwé ni mo ti ṣe tán. ọkú ẹjọ níbo lẹ ti sọ̀rọ̀ yìí ìlú wo lẹ ti sọ̀rọ̀. Ìbàdàn. ẹ ṣe Ìbàdàn. mo ń gbádùn yín ẹ máa sọ̀rọ̀ lọ. Ìbàdàn mo ti sọ̀rọ̀. mo ń gbádùn. àbúrò mi ní ìṣẹ̀lẹ̀ pé ẹ̀yin náà là ń wò lójú ẹ̀ kàwé ní fámìlì wa ṣé bá ń pẹ́ filẹ̀ ẹ̀jẹ̀ tẹ̀ filẹ̀ lójú nígbà yìí tí mẹ́rin tó sọ tí ò bá ṣe sọ mo wá sọ pé kò ṣe sọ ní tó fún ní lójú jòlè lọ ni ó yẹmí ẹ̀gbọ́n mi náà lẹ́yìn máa ń bì ní ṣàfimẹ́lẹ̀ wọ́n á pe bàbá tí mo máa ń fọ̀rọ̀ lọ́wọ́ tó ti dàgbà sáà mi pé lágbájá mo ti délé mo ní sẹ́mọ̀ pé kò wá bá mi láti àárọ̀ nìkan bíi mẹ́rin tàti dé láti ìlú yẹn wípé ìtìjú yòjò lè tẹ̀lé mi wá tó dúró sí ọ̀dọ̀ bàbá rẹ̀ tó bàbá ẹ̀ kọ́lé sí Ìbàdàn kọ́lé sí ìlú yẹn náà kò lè wá bá mi pé ibẹ̀ lọ́wọ́ àlátàárọ̀ ó ní wípé ó ṣàpòkọ̀ ní kí n má ṣe kankan tó bá wọ́ káàbọ̀ ni o kí n má ṣàṣe kankan kí n ṣàfilẹ̀ mo wá ní ìsókù méjì fi bọ́ lọ lé ẹnu ti kún Ìbàdàn gan kí n pè àti Yínká kí n fọ̀rọ̀ lọ̀ wọ́n kí gbogbo èèyàn gbá mi mọ́ràn lóòótọ́ owó tó sì lọ́ọ̀ mi ló sún ìyàwó mi láti lọ sílùú bàbá rẹ̀ ní èjì ọ̀hún. no yẹn kọ́ tówó bá wà lọ́wọ́ yín tí ò bá sí lọ́wọ́ yín èèyàn lè lọ ṣe ọlùdé pẹ̀lú bàbá ẹ̀ náà.
bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n ti sọ mí lẹ́nu pé gbogbo àwọn yòókù máa ń wá èmi rí ìfìyàwó tèmi mo ní kódà gan ilé ọdún tàbí ṣe bàjẹ́ gan ìjọ kẹta ọdún ìjọ kejì ọdún mo ìjọ rẹ mọ́ sọ fún kí a ìbò tí lọ́kọ tó ọkọ rẹ bá sọdún ó láti gbó lé ọkọ yìí nà òun ń gbọ́ bá sọdún lé ọkọ tó lọ lọ́dún ọ̀bẹ́ ìkọ̀ọ̀kan tí wọ́n kó padà ìgbà mẹ́ta àjọ máa ń lọ gan á dùn padà bàbá ní àpò bàbá nínú láti ẹ̀ nísìn ara tíríkà mẹ́fà ara refill bọ́fìtà àgbẹ̀fọ́ oṣù fún 2000 sí ọmọbìnrin àdìpọ̀ bẹ́ẹ̀ alẹ́ la lọ bí 30 minutes lálọ́ bẹ́ẹ̀ tí wọ́n tẹ́ sọ pé èmi ò ṣáàjẹ́ kíyàwó mi jẹ́ ojú gbàkàwó kan àti Yínká ní tí mo ní kí gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà àti gbogbo àgbà yóò gbà mí mọ́ràn torí mo sọ fún lánàá mo ní mítìntì létí àwọn gbẹ̀gìrì tó júbà kó ọkàn ò lè kó o tó jí ní bàbá tó máa fọ̀rọ̀ lọ́yẹ ó ní òṣè sọ́ta ó ní mọ́ bá pariwo kí mọ́ bá bàjá yóò jẹ́jẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ gbàgbà pé kí n sàfilẹ̀ gbogbo méjì wá tó bọ́ lọ́lé mọ́tò máa ń gbé yẹn ní ìwé ìròyìn pé ẹ̀tún tó tún ṣẹlẹ̀ ó Ìbàdàn tí stampede wà lẹ́tọ́ àti ìjẹtán orí ìlẹ̀sọ tó lè ṣẹlẹ̀ o mọ̀ tí ó bá wá lọ́la yóò wà lọ́túnla yóò wà ní kò ní. ẹ wá fẹ́ káwọn èèyàn gbà yín nímọ̀ràn pé kí ni kẹ́ ṣe. mo gbà mí nímọ̀ràn ni o torí mo ti sọ pé tó bá jóbe mo ti sọ fún Nátànà pé tó bá wá tí a bá wá n tó lè wá ṣe ní wà nípa lọ sálọ má sọ rẹ sínú pólíbàgì àbí inú bákúbàgì mọ lọ ẹ tẹ̀lé ẹ̀gbọ́n náà tó kọ́kọ́ ọmọ bàṣẹ kò tẹ́lẹ̀ àwọn ọmọ lọ́dọ̀ ẹ̀gbọ́n wo ní Èkó kí má dàkọ bí ẹ̀gbọ́n ìwà lẹ́kọ̀ọ́ àwọn ọmọ lọ́dọ̀ ẹ̀gbọ́n wo obìnrin lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n rẹ̀ tí mo lọ tako pé bàbá gbọ́dọ̀ fẹ́ yàgò mí pé wọ́n lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn wọ́n mọ lọ́dọ̀ wọn mọ lẹ́kọ̀ọ́ sábà ń kọ́ ọmọ mi lẹ̀ ọmọ mi bá ń kó lẹ̀ mo sì ti sọ wípé tó bá wá ìlẹsọ tó lè ṣẹlẹ̀ torí ara mi hàn kí báyìí mo máa ń gbọ́ ní o kò ṣẹlẹ̀ kò ṣe ìrírí báyìí kò ṣẹlẹ̀ kí bá bọ́ bọ́ mẹ́ àwọn náà fẹ́ máa fúnra fẹ́ máa tì wọ́n nígbà tá a ń bọ̀ láti ìgbìyẹ̀ kí má dàkọ́ láàárọ̀ nígbà bí 6 ni tòun sáà ń gbé pò lára sáà ń ṣe bá a ṣe ra dé sí Ìbàdàn tó ń kọ́lé sí ọ̀yà ara mú pólí báàgì mi pẹ̀lú aṣọ ọ̀kan tí mo fi dẹ̀ pẹ̀lú ẹ̀sùn téńjì. ìjẹ́ ní àìjẹ́ ìgbà tó ti ń ṣẹlẹ̀. ẹni àìjẹ́ ìgbà tí kinní yẹn ti ń ṣẹlẹ̀ ìjẹ́ lè sọ pàtó ìgbà tó ti ń ṣẹlẹ̀ before kẹ́ tó lọ síbẹ̀. ìgbà tí mi lọ síbẹ̀ lèmi tó rí ẹ̀ pé ọjọ́ gbogbo tó rè ọjọ́ kan tó lóhùn ìjọ kírísímàsì tèmi lọ sí ibẹ̀ gẹ́gẹ́ ènìyàn tí ìròyìn dárí gbogbo ìyàwó mi mà ní wọ́n tún dúró lẹ́nu ọ̀nà wọ́n tún padà èyí tún ṣe bá kó wá tó di pé wọ́n á fi fóònù mi lẹ́yìn tẹ̀síánádé bí fóònù mi pé ẹ̀yin mẹ́mà wò nítorí wá tún sílẹ̀kùn kódà ní òní ànámójúmọ́ òní ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀ wọ́n mọ̀ pé mi ò sùn mọ́júmọ́ mo mọ̀ bóyá wọ́n ń fara wọn bá ń drag mo dàgbọ́ sí nǹkan dàrú. ẹ ṣọ́ pé bàbá yẹn kò ṣe step daughter bàbá ọmọ ìyàwó yóò ṣe step daughter sí bàbá yẹn bóyá step father ìyàwó yìí ni ṣé òun ló fokú ẹ̀ bí. no ni o àwọn ni o òun ni second to the last mo sọ síwájú ní first note wípé nínú ọ̀rọ̀ tí mo sábà ń sọ ó wá bí ní ìwàkà ọkùnrin kan lọ́wọ́ àlọ́ wọn obìnrin 5 ìyàwó mi ti ní second to the last. tọ́ ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn ẹ bá wa advice wọn ò mọ nǹkan tó fẹ́ ṣe kí lẹ máa bá wa sọ fún wọn ẹ dẹ̀ lè fẹ́ obìnrin yẹn mọ́ ọmọ mélòó ló bí fún yín. ọmọ mẹ́ta náà ni o ọmọ mẹ́ta náà ni o. ọmọ ọdún mélòó làkọ́bí ẹ̀. má ara 10 years. ọmọ atọ́jà kọ̀bí ẹ̀ gẹ́gẹ́ ló ń fún mi pé láti jọ́ pé ti dé ìlú yẹ ìyàwó ti ń sùn pẹ̀lú bàbá lórí bẹ́ẹ̀dì wípé tó bá di ìdajì nìkan bí 5 before wọn yóò jókòó lórí ní orí ti bẹ́ẹ̀dì àwọn wà ní pé ìdájí márùn-ún ní lórí tí ẹ̀sùn pẹ̀lú àwọn lórí wọn pé kó gbójú ẹ̀sán yóò máa gbọ́ prógámù àwọn pléyà tó máa sọ lórí rédíò ní ìdajì yóò máa gbọ́ so ọmọ wa sọ fún mi wípé májáde níjọ́ kan mo sùn mo dorí kọ God bless you nígbà tó òun ti bọ́ orí òun lábẹ́ bẹ́ẹ̀dì ọmọ tó mẹ́wàá gbọ́ mẹ́kẹ́ ni òun ti bọ́ orí òun ṣe ti dorí òun kó abẹ́ bẹ́ẹ̀dì pé òun òṣìṣẹ́ pé òun ti arúgbá pé ààrẹ méjì lòun sùn lọ́dọ̀ àwọn àbúrò òun. àwọn kan sọ pé kẹ́ ṣe DNA àwọn ọmọ yín ṣé ó nídìí DNA ṣá. ẹ wo tọ́lọ́ bá bless mi tí mo bá rí iṣẹ́ gidi bá ti ṣe ìjọba
mo sọ pé màá ṣe mo sì lè mọ̀ ṣe kí n tiẹ̀ kódà mo ní tó bá wá òkú méjì ó bọ̀ lọ́yìn. ẹ jọ̀ọ́ the number to call is plus. bàbá tí mo máa fọ̀rọ̀ lọ́yẹ̀ tó dé bí. bàbá tí mo máa bá sọ̀rọ̀ yẹn pé kí n sá máa lè mú kí n mọ́ pariwo torí pé gbogbo yóò dariwo igun kìíní ọgbọ̀n igun kejì ọgbọ̀n mo ní tó wà gbogbo ọba sọ pé owó gbóni. ẹni bá ń padà kí ní art àsọba kí ní big art tó ń kọ́rọ̀ sí pé kí n sá máa fi wùwà wù kí wọ́n fi wùwà wù ó mo ní tó bá jẹ́ pé kì í sí ìyàwó mi nìkan ní tẹ́tẹ́ yòókù náà ti ṣẹlẹ̀ sí wọn kó ta ló mọ̀ who knows mo sọ fún bàbá gbàgbà pé kí n sáà ní sùúrù mo wá pé ọ̀rọ̀ tẹ́yìn sọ wọ̀ mí létí ní sọ fáńtì yín ká mo gbà mí mọ́ràn ẹ wò ó dáa kọ́ ọmọkùnrin mọ́ lò lọ. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pè the number to call is +447404851234 bàbá ẹ lọ ẹ jẹ́ kí àwọn èèyàn pè wọlé hello. lágbára o àti àmọ̀ràn tí mi sọ dìde bàbá yẹn kọ́ má ṣe kọ́kọ́ o òun gbọ́ tó ń sọ pé òkú méjì máa bọ́ lọ́hùn lé àlọ́ kọ́ má ṣe anything tí ẹ pé wọ́n máa fi ti tara àwọn pé àwọn náà jàre báyìí báyìí pé àwọn náà máa padà jẹ̀bi wọ́n máa in fact tọ́lọ̀ àmì ò gbàdúrà àbúrò ìfẹ́fẹ́ mi ní ìṣòkò tí ò dá kọ́ má ṣe anything tó bá yẹ pé ibi tó wà náà lè bẹ̀rẹ̀ pé kọ́kọ́ ẹrù wọn lọ bá wọn bẹ̀ fine tó bá dẹ̀ pé wọ́n lè gbà kẹ́ni yẹn wọlé wá sí ìyàwó wọn yẹn wọlé wá. kọ́kẹ́rù wọn kọ́ lọ bá ìyàwó. no understand kí wọ́n kó ẹrù ìyàwó lọ fún níbi tó wà kí ìyàwó méjèèjì má fojú kanra wọn. ọ̀ kí ìyàwó kọ́ gba ìyàwó tó wọlé wá kó wá kẹ́rù ẹ̀ kó dẹ̀ lọ ó má fi ọwọ́ kan òun kó dẹ̀ má fi anything ọjọ́ tó bá máa kẹ́rù ìyàwó máa kẹ́rù káwọn máa fi ilé ìtọ́nù gbogbo ẹ̀ ó má ti anything nàìjíríà tó bá fojú kanra wọn wọ́n lè ṣera wọn léṣe òbí pé wọ́n máa dẹ̀ ti di ọ̀rọ̀ ní police station àbí oúnjẹ lẹ́wọ̀n ẹ̀jọ̀ ẹni kó má ṣe anything àtọ́ ìbẹ́ àwọn náà fi ṣe ara wọn kó má ṣe anything o àbọ̀rọ̀ ṣe nǹkan sì ló máa di pé wọ́n tún máa jẹ ẹ understand. bẹ́ẹ̀ni. kò tí àmọ̀ràn tèmi kọ́ gbà ní ẹ kẹ́lómi náà pè wọ́n sí. mi ì tẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ the number to call is +447404851234 mi ì mọ̀ nǹkan tí mo fẹ́ sọ àwọn ọmọ yẹn dẹ̀ sì kéré àwọn ọmọ yẹn sì kéré àwọn ọmọ yẹn sì kéré ta ló ń gbọ́ bùkátà lórí àwọn ọmọ yẹn. àwọn ọmọ yẹn sì kéré the number to call is +447404851234 ẹ jẹ́ bá mi advice wọn torí Ọlọ́run mi ì mọ̀ nǹkan tí mo fẹ́ sọ honestly mi ì mọ̀. tàtú lélẹ́yìí the number to call ẹ̀yin ọkùnrin tẹ wà ń bẹ̀ tó bá jẹ́ yín ni kí lẹ máa ṣe Táíwò Àtọ̀dá Dáre tó bá jẹ́ pé yín kí lẹ máa ṣe hello. hello sir. hello ṣé mo ti wà live. bẹ́ẹ̀ ni sir ẹ ti wà live. hello ẹ wà live. nígbà tí bàbá yẹn béèrè lọ́wọ́ tó náà mú lọ sí school tó béèrè lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tó ń jọ sọ nígbà yẹn I mean kí ni reaction ọ̀gá yẹn nígbà tó béèrè lọ́wọ́ ẹ̀. ó ló wà shocked ó ló wá sọ wípé ṣèbó náà ló ní káwọn lọ sọ́dọ̀ bàbá. so ọ̀gá yẹn ò deny wípé. kò sọ pé nothing kò sọ pé nothing kò deny torí ẹ̀ ló ṣe sọ pé bó ṣe lọ yẹ̀wò sọ fún pé kó má padà wálé o ṣe mọ̀ tó bá pé nǹkan tí ò ṣe yẹ kó béèrè pé wáì tó ṣe ní kí n má padà wálé kí ló ṣẹlẹ̀ ó lóun dẹ̀ sọ fún mo ní kò dẹ̀ pariwo ó ní kò pariwo ó ní nǹkan tó kọ̀ sọ ní pé ṣèbí wọ́n ló ní pé ká lọ ṣe holiday lọ́dọ̀ bàbá. ẹ sọ̀rọ̀ mọ́ ni. ọ̀rọ̀ ẹ lè jẹ́ the best thing náà ni pé kó jẹ́ kí ó máa lọ wọ́n máa pàdé mọ́ but ìyá máa jẹ àwọn ọmọ yẹn díẹ̀. ìyá máa jẹ àwọn ọmọ yẹn. orí àwọn ọmọ yẹn ni ìyá yẹn máa lọ láǹdé lórí wọ́n ṣe wà rẹ̀. ìyá máa jẹ àwọn ọmọ yẹn. anyway wọ́n lè co-parent ya but nǹkan kan tó gbọdọ̀ pa wọ́n pọ̀ mọ́ àdúrà ìtẹ̀mí ni ẹ̀. ìyá máa jẹ àwọn ọmọ yẹn ẹ ṣe ìyá máa jẹ àwọn ọmọ yẹn sì kéré
jẹ́ ń béèrè lọ́wọ́ wọn pé ta ló ń tọ́jú àwọn ọmọ yẹn. ìyá máa jẹ àwọn ọmọ yẹn Ọlọ́run ta ló ń tọ́jú àwọn ọmọ yẹn. èmi ni mo tẹ́kì àwọn ọmọ mi o. tẹ́ bá wá fi ìyàwó yín lẹ̀ báwo ni ọ̀rọ̀ àwọn ọmọ ṣe máa wá jẹ́. ìyẹn gangan náà mo ń wò pé tí mo bá gẹ́ ti iṣẹ́ kìkì màá ti sọ wípé àwọn àbúrò mi màá fún àwọn ọmọ yẹn màá máa sẹ́ndì oúnjẹ sí wọn. ẹ jẹ́ ń gbé kọ́ yìí. hello. hello ma. yes ẹ gbóhùn sókè kó loud dáadáa. yàtọ̀ ẹ gbọ́ mi. mo ń gbọ́ yín sìn. tó bá jẹ́ mi ló ṣe Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí mi náà but as a man tó bá jẹ́ èmi ni first and first máa kọ́ ṣe DNA fáwọn ọmọ yìí. nítorí pé kí ni. ẹ lè establish ìgbà tó ti ń ṣe bọ̀. God bless you. We can never expect ìgbà tó ti ń ṣe bọ̀ because kò lè lọ sí Christmas this period and irú àkẹ́ wa ṣẹlẹ̀. So there must have been a pre-occurrence. Ìgbà tó ti wá ń ṣe láàbò. So of course the man ó ti lù ìyàwó ẹ̀ náà definitely. But láti má wàá look because we very sure pé iṣẹ́ òun lòun ní àwọn ọmọ because a kò ní lose totally. Ó kọ́ lọ ṣe DNA náà to ascertain okay o oye báyìí àwọn ọmọ bí àwọn ọmọ mi ní gbogbo wọn àbí oye báyìí ni. bó ṣe mọ̀ wípé a lot ọkùnrin ló fẹ́ ṣe DNA tó work láti ṣe DNA bọ̀ kò sówó tó fẹ́ fi ṣe ni. Ẹni mà you're right but sometimes èèyàn gbọ́dọ̀ kí èèyàn fẹ́ ṣe in this kind of case kò lè lose lọ́rùn méjì náà because ọba tó kóun fi ìyàwó yẹn lẹ̀ ìyàwó máa kó àwọn ọmọ lọ right. ṣé ọba lè kó àwọn ọmọ lọ àwọn ọmọ òun ló wà just to be very sure pé òun lòun ní àwọn ọmọ yẹn so that àtúbàjẹ́ òun lòun ní wọn àmọ́ pé àwọn ọmọ tòun ní òun ó yẹ yín mọ̀. ó yẹ mi. ọtí mi fi òkótókótó kọ́kọ́ ascertain náà pé òun lòun ní wọn. Then of course marriage yẹn ti already dàrú náà. Because kò ṣeé ṣe ìsìn ni bàbá àti ọmọ yẹn. wọ́n ti ń bára wọn sọ ẹ ṣe sá. hello. hello àǹtí Yínká. mo ń gbádùn yín. láti Nàìjíríà mo ti ń pè àyàn ní Olúwaṣeyìn lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí mo fẹ́ dá sí mà. nǹkan tí mo kàn fẹ́ kí gbogbo ayé mọ̀ ni pé nǹkan àṣírí kan wà. bàbá yẹn àti ọmọ nǹkan àṣírí kan wà láàrin wọn tó ní ṣe pẹ̀lú bóyá ìpìlẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ kí ṣe mọ̀ kò ṣe they have to pay the dues. so ritual ni ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn ọkọ yẹn is just novice she understand and it's quite unfortunate. wọ́n ti lo ògo bàbá yẹn gan bó ṣe wà yẹn so kí the best bàbá yẹn lọ wá means láti lè get life back that's all. ṣé wòlíì lẹ́yìn ni. ó ga ọ. hello. hello. wọ́n sọ pé kẹ́ lọ ṣe. addition nígbà tí wọ́n sọ̀rọ̀ lánàá ó sọ pé ó ti kú òlàdàn òun sáà ti bímọ mẹ́ta orúkọ mi òun fi máa pe òun. ṣe náà tó bá fọ́n tó bá jẹ́ tutù quiet wọn èsì èèyàn o. ẹ ní sùúrù mo fẹ́ bèrè kankan lọ́wọ́ yín ṣé ẹ lè lágbára àti ṣe DNA because kẹ́ tó lọ ká wọn yẹn kò lè jẹ́ pé wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. ìlágbára èyí fún yé gbogbo ìlágbára àti bọ́ ọmọ ìjọba ìjọdọ̀wọ́ Ọlọ́run kò sáà ń tiraka ni iṣẹ́ ló dojú rú sí gbogbo ẹ̀. bọ́ ṣe mọ̀ pé ó likely ṣe mọ̀ pé DNA necessary because ẹ̀ mọ̀gbà tó ti ń dóra wọn o. so ẹ wo nígbà mo ọ̀rọ̀ yẹn ó ní o ti bí mo mọ̀ tó náà máa lọ rẹ̀ gbọ́n òun lé. now ṣe máa fún mi ní nọ́mbà ṣé mo lè báyàwó yín yẹn sọ̀rọ̀. Why not? ẹ send nọ́mbà sí mi ní pé báyìí ò bọ̀ ẹ send nọ́mbà sí mi ẹ send nọ́mbà sí mi kí ẹ send nọ́mbà sí mi ẹ send nọ́mbà sí mi kí wá sọ fún àwọn èèyàn pé ẹ ti fún mi ní nọ́mbà bọ̀ èmi á pè later kó má dàbẹ̀ ni pé ẹ fẹ́ fi nọ́mbà lẹ̀ bóyá rọ́lẹ̀ ń pa. Màá fi nọ́mbà rẹ̀ lẹ̀. Ẹ send ẹ̀ sórí WhatsApp fún mi.
ẹ send ẹ lórí WhatsApp fún mi. Màá send ẹ lórí WhatsApp yín. All right. Màá send ẹ lórí WhatsApp yín. Okay. Hello. Hello. Hello, I'm going. Hey, Sherry, am I on to Auntie Yinka 20 program? 100%. Sherry, my little advice I just want to say is this. Sherry, ẹ kó máa kó àwọn ọmọ yẹn lọ. Ṣé ń gbọ́ mi? Hello? I'm going, sir. Sherry, sooner than later, you just write it down. Àwọn ọmọ yẹn ló máa jẹ́ níní màmá yẹn tó bá yá. Àfàkùn àìpá àwọn ọmọ yẹn ló máa ṣekú pààyà wọn. Because as old as we have, that she was presently saying, how about in the story with me, such thing has happened. And it said, see, I was she go by. Because some of them have you over giddy, see where yet they are no, my mother has done well. Àwọn ọmọ yẹn gangan ló máa jẹ́ àwọn ọmọ yẹn gangan ló máa jẹ́ pàṣán fún màmá yẹn when the time comes. Ó lè pẹ́ o, ó lè yá o. That's just the thing that's going to happen. So I've been to advise it. Hello? Hello? Hello, mo ń gbọ́ yín. Hello? Yeah? Hello, ma. Yeah? Ẹ káàsán àti Yinka. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣé mo wà online? Live. Ẹ wà live, yeah. Ṣé ma. I think first time calling and first time of commenting on your page. Ẹ ṣé gan. I think ká bí ṣe observe yín. Mo mọ̀ pé ẹ kì í ṣe gbogbo program tí máa wò but mo mọ̀ pé ẹ kì í ṣe ojúṣàájú nǹkan. Ẹ ti sọ náà nǹkan tí mo fẹ́ sọ náà nílẹ̀ ti sọ pé pé woman yẹn kẹ gbọ́ side tiẹ̀. And tell them more bí ìgbà tí mo mọ̀ pé kò sí tó fẹ́ sọ bó ṣe gbé bó ṣe máa land ẹ ti mọ̀ bóyá ó parọ́ àti kò parọ́. In case àti Yinka tó bá ń lò gbójú fún yín ọ̀ tó sọ pé irọ́ ni máa yẹn pamọ́ òun báwo lọ wá will it be on her kíní kan tó máa ṣe kíní kan ẹ mọ how to tako ọkẹ kọ́kọ́ kẹ coming as a detective wípé ẹ̀fẹ́ tàṣírí ẹ̀ o pé bọ̀ kó sọ òótọ́ fún yín. Because ẹ tó lè go through that thing ẹ jẹ́ wá sọ one experience one of my màá pè wọ́n bíi distance uncle mi tán sọ fún mi ọ̀rọ̀ tán sọ fún mi ti pẹ́ gan then I was in university ìgbà tán sọ story yẹn wọ́n ní ó ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta nípa ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọn làwọn ń gbé nígbà wọn máa ń lọ fún àwọn kan printing nígbà yẹn so wọ́n ní wọ́n pay 2 days wọ́n níbi ń pa àwọn náà wọ́n wálé wá Bugari or something like that wọ́n wá bá ìyàwó ẹ̀gbọ́n wọn gangan ṣe mọ̀ pé ẹni tó sọ sórí fún mi ó jẹ́ àbúrò bí àbúrò ọkọ ó ní bóun ṣe wọlé òun ká bàbá ìyàwó òun àti ìyàwó ẹ̀gbọ́n òun lórí bẹ́ẹ̀dì ó ní bó ṣe kọ́ lóyún kọ́kọ́ gbé òun ṣé mo ìlú Abẹ́òkúta ní kíní ti ṣẹlẹ̀ ọ̀hún tí ń ká àmọ́ bá ti ti o kẹ̀dẹ̀ wo sórí ìgbà tí wà yunifásitì kẹ̀dẹ̀ mọ́ pọ́ sí pẹ́ tó ó wá ní ó ní bóun ṣe wọlé òyì yẹn gbé òun kókó ó ní ilé yẹn dàgbà tó rí ipò pa àbóun lálàá ni ó nítorí wọn rí òun bóun ṣe ti wọlé yóò gbàgbé àti tilẹ̀kùn ní o bóyá tó fi ṣe tó ẹ̀yìn ló gbà mọ́ àwọn ilé tó máa ń nàgbọ́ rọ́ọ̀dì yẹn ni ó náà wọn gbà wájú òun tí wọ́n fi ti wájú bọ̀ ẹ̀yìn yẹn lòún gbà tó fi ṣílẹ̀kùn tó fi bá wọn ó ní wọ́n kó bá sùn ẹ̀yìn bàbá ẹ̀ ó ń gbọ́ ọmọ yẹn ó ní ìyàwó ẹ̀gbọ́n gangan ló wà lórí bàbá yẹn tó ń ra ìdẹ̀ ó ní bóyá ló ṣe yéè ìyá alágbájá ẹ ṣe tán ẹ ṣe báyìí tán ó ní bó ṣe fòdìdé bó ló já tòun ní ṣá ó ní bó ṣe já àkókò ìwọ ibo ló ń lọ ọbí ẹrẹ kó má domi bó ṣe rí wọn yẹn bí ó sì bó máa kígbe mọ́ wọn pé kí ló wá ṣe ń lé ṣèbí ibi apprentice kìíní ẹ ló yẹ kó wà ibi iṣẹ́ ló yẹ kó wà tó ti ń kọ́ṣẹ́ wọ́n ní kí ni bàbá yẹn ṣe ó ní bàbá yẹn náà ó ní wò ó gbọ́dọ̀ ọdọ ní o ipe torí tó bá so àwọn máa ya ó ní ìyá alágbájá ṣàánú mi òun ò lè ṣe ó ní ó máa ṣe ní o ó ní torí pé ó ti yẹ mọ̀ bó ṣe ti já àkẹyẹ òhò ló wà bàbá yẹn ló wá mú aṣọ ẹ̀ ló fi rọ máa lónìí wò ó yá kígbe wọ́n bá bí ẹrẹ ó yá kígbe ó ní kó má parọ́ fún mi o mo ní ṣọwá gẹ́gà ó ní wàhálà yẹn pọ̀ ó ní òun máa ní nǹkan báyìí ní ẹ̀gbọ́n ló ti ń ṣe ó ní bàbá òun náà dẹ̀ máa testify tó àríwé ilé ìlànà tí nǹkan àfi ń dẹ́rù bọ̀ lọ kí ẹ wo ojú ọlọ́run orí tó lókè ọ̀run kábíyèsí elédùn ojú ẹ̀ òun ló ìfà is the real CCTV tó wo gbogbo wa mo ní ẹ̀jẹ̀ bá sùn ó ní wò kó má parọ́ fún mi
ó ní tẹ́ńsọ̀n yẹn mú un tí bàbá yẹn ní òun máa gbá ẹ ní nǹkan ni òun máa ṣe ó ní tí òun fi ń sọ̀rọ̀ yìí fún mi tí òun fi ń sọ̀rọ̀ yìí fún mi òun sọ fẹ́ gbọ́n ó ní bọ̀ tó ń bá sùn. mo lójú bàbá ẹ̀ bẹ́ẹ̀ ó ní òun ṣe o kó máa pàrọ̀ fún mi ó ní láti gbà eré ọkàn máa ń jẹ́ ó ní láti gbà òun wà lọ lébà òun tó wá mọ̀ òun fáwá sí ìlú Èkó nìyẹn ó ní gbogbo ẹbí kò sí nǹkan ọ̀sọ̀ọ̀sán kí ló ṣẹlẹ̀ kí ni onígbọ̀n tún bú un ọmọ àlè kíní kan so I think how to cut those two short ló ń tó máa ọlọ́run fi lẹ́nu ọgbọ́n àtòyè láti get to the root of this thing you have to pretend as if you're a detective. ẹ má wọrí ẹ má sọ tó lóbìnrin yẹn náà lè máa wò wá obìnrin yẹn lè máa wò wá ẹ má sọ̀rọ̀ ẹ má sọ mọ́. okay má bínú àti ìta ọmọ ikọ̀ náà ní ṣe understand so ọlọ́run fi lẹ́nu ọgbọ́n àtòyè láti ṣe and another thing ti fẹ́ advice máa yẹn tó bá ń gbọ́ mi ní wípé kọ́ jọ nítorí ọlọ́run tí wọ́n ṣe ń sọ̀rọ̀ mọ́ wípé ọkọ wọn ti gbọ́ gbẹ́ kọ́ má ṣe léṣe ní lọ́wọ́ mi pé ọlọ́run ò ṣàánú yín kò mí pé ọlọ́run ò ń dáàbò bò yín pẹ̀lú àwọn ọmọ yẹn àti ìka àti ìmọ̀ nǹkan máa ṣe bóyá tó bá ti get to the root of it ẹ jẹ́ ká dá owó fún yín kí màá yẹn kó lọ ṣe DNA àwọn ọmọ yẹn tí wọ́n náà òun ló ń pariwo ọlọ́run àrùn yín lọ́wọ́ mà ẹ ṣe mà thank you. ó ṣàdọ̀ fẹ́ kí n pé ẹni ẹ padà ó ṣàdọ̀ tí ò bá tiẹ̀ mọ̀ ó dà bó tó mọ̀. Hello? 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 Ẹ pa Facebook yín. Mo ń gbọ́. Hello ma. Hello, mo ń gbọ́ yín. Ẹ kú ètò. Yes sir. Ṣé àti nǹkan nìyẹn? Bẹ́ẹ̀ ni. Ẹ kú iṣẹ́ mà. Abẹ́dá títò ni o. Mo ń gbà yín ẹ gbóhùn sókè. Yes ma. Mo ní máa yẹn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Advice mi fi pé máa yẹn need for now is like lórí ìkànnì yìí ẹni bá lè assist máa yẹn. Ẹni bá lè assist máa yìí lórí ọ̀rọ̀ iṣẹ́. Ọ̀rọ̀ iṣẹ́ ni first thing fún bàbá yẹn. Because ní gbogbo tí bàbá yẹn sọ láti ẹ̀kọ́ ẹgbọ́ tó ní first ni pé wọ́n ní òun ò lówó lọ́wọ́ which is ìyẹn kọ́ ní excuse fún ìyàwó láti ìkan tó ṣe ìyẹn tó bá ṣe o. But ọ̀rọ̀ iṣẹ́ kí bàbá yẹn sọ nature iṣẹ́ wo ló ń ṣe lórí ìkànnì tó bá ní iṣẹ́ tán lè fún máa yìí ẹni bá ní iṣẹ́ tó lè fún bàbá yìí ká assist máa yìí láti get iṣẹ́ náà that is the first thing because the little change tí bàbá yìí ń rí ní tí mo lérò ni pé láti fi máa jẹun kó tọ́jú ara ẹ̀ ná tó bá lọ di pé lọ wádìí little change tó ní kó lọ máa fi ṣe DNA test kó lọ máa fi ṣe eléyìí nínú ìnira tó wà yìí tí ìbànújẹ́ bá lọ pé méjì fún bàbá yẹn gan ó lè jẹ́ kó tètè kú gan ó lè tètè ṣe ikú pa bàbá yẹn gangan fún ara ẹ̀ kó má wádìí tí ò sọ for now kí bàbá yẹn kọ́kọ́ tọ́jú ara ẹ̀ kó ríṣẹ́ ẹni kó ń sọ létọ̀ iṣẹ́ tó ń ṣe. ẹ jẹ́ kí n gbé kọ̀ wọn sà ẹ jẹ́ n gbé kọ̀ wọn sà wọ́n ti ń pè mí. hello. hello ma. ṣe ti send nọ́mbà ìyàwó yín. màá mọ̀ mí náà ń wò ní láìpù ni mà. ẹ ṣe ti send nọ́mbà ìyàwó yín sí mi lórí WhatsApp mi. mo ń wò máa sẹ́jẹ̀ nísìnyí sà. in addition ìgbà tí bébì mi tẹ́jọ lọ ṣerun lánàá tó dé bébì mi sọ pé máì mi sọ wípé àwọn ò ní sórí bẹ́ẹ̀dì pẹ̀lú grandpa mọ́ o àwọn ìwọ̀n máa sọ tì yín o ẹ̀ sì gbọ́dọ̀ sàn kankan ògbó tójú bá rí kọ́ lọ gbogbo ojú omi ké bá rí kọ́ sí máa sọ bá ti tún rántí àwọn ọ̀rọ̀ ń bá yìí àti yínká inú mi sì ń bà jẹ́ sí. ẹ mọ nǹkan tẹ́ ṣẹlẹ̀ ẹ bá mi send nọ́mbà ìyàwó yín máa pè ìyàwó yín. màá sẹ́ẹ̀dì nọ́mbà ẹ̀ ọ̀dọ̀ wà bẹ́ẹ̀ lọ wá màá nísìnyí láti wé nísìnyí ní wéèmọ́ láìfù ń sẹ́ẹ̀dì nọ́mbà ẹ̀ gúlò lòlò ń sẹ́ẹ̀dì sí yín. ẹ sẹ́ẹ̀dì sí mi. ní rẹ́ṣù o. hello. hello ma. yeah. hello àti Yínká. sá. hello first time caller. ẹ ṣe sà ṣàlàáfíà lẹ́wà. ẹ kú ètò. à ń gbádùn yín.
ẹ kú ètò olúwàbà tó. àmì Ọlọ́run. ẹ jọ special advice tí mo ní fún bàbá yẹn bó ṣe ṣẹlẹ̀ nísìnyí ó sì gbọgbẹ́ lọ́kàn rẹ̀ èmi náà ń follow program yín báyìí mo ń gbọ́ gbogbo bó ṣe ń lọ. ẹ jẹ́ kí bàbá yẹn kó yọ̀ǹda àtìyàwó àtọmọ for now kó fèsì láìfẹ́ padà. ṣé ẹ ń gbọ́ mi mà? mo ń gbọ́ yín sà. tó bá fèsì láìfẹ́ as time goes on tí ó bá ti tó time tí Ọlọ́run bá kẹ́ ọmọ àpadà di tiẹ̀ tó wáyé pò ń lò lọ́mọ. bọ̀ tó bá kó méjèèjì papọ̀ ní tó ń ronú ọmọ tó ń ronú iṣẹ́ tó tún ronú ìyàwó ó yẹ kó fi ilẹ̀ ní pẹ̀lú wa rẹ̀ kó lè kọ́kọ́ take life ẹ̀. ẹ̀mí tiẹ̀ ló jà jù. bẹ́ẹ̀ni. alájí àgbà kọ́lọ́n kó foríjì bàbá nínú sà ó ní ẹni torí ẹ̀lẹ́ kan kú á rí irun rògbòdọ̀run ẹgbẹ̀rún ẹ̀lẹ́ akọjá níbi tó bá kú sí wọ́n á tún ṣe yẹ̀yẹ́ fálákọ̀rí wọ́n á tún yín mú. so ó bẹ́tà bó ṣe ṣẹlẹ̀ yìí kó tètè mọ́kàn kó face life ẹ̀ for now. Ọlọ́run ràn wá ṣe iṣẹ́ yẹn ni kó kọ́kọ́ àríǹjà rẹ̀ ẹ gbọ́ mi báyìí. oríṣiríṣi ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé sà. For now láti ọwọ́ ara mi èmi á ṣe nǹkan kan fún bàbá yẹn and wọ́n ti send nọ́mbà ìyàwó wọn mi ní parọ́ fún yín wọ́n ti send nọ́mbà ìyàwó wọn fún mi jẹ́ ń hà dé nù ẹ jẹ́ ń hà dé. wọ́n ti send nọ́mbà ìyàwó wọn sí fún mi màá pe ìyàwó wọn Ọlọ́run kó ṣàánú wa mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé o mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹni bá ló mọ̀ èèyàn kan sẹ́ndì voice note pastor kan sí mi ó ní òun fẹ́ lọ sí church mọ̀ pé pastor ti dó gbogbo àwọn tó ní church àtọmọdé àtàgbà àtọkùnrin gbogbo wọn ló ń dópọ̀ ó ní olùṣọ́ àwọn but mi ì tí ì fẹ́ treat yẹn léni so màá treat ẹ̀ níjọ́ mi. hello. hello àǹtí Nǹka. mo ń gbádùn yín. for me nǹkan tí gbogbo àwọn kọ́là sọ láti ẹ̀kan everybody ló ní point kò lè kó nǹkan wọn mẹ́ta pọ̀ àti go so kọ́ lọ wá iṣẹ́ náà tó bá lọ wá iṣẹ́ kó fi wà stable then after iṣẹ́ yẹn kó wá lọ ṣe DNA test after DNA test tó bá pé ọmọ ní tiwọn kó kó ọmọ kí wọ́n máa lọ. ẹ ṣé. so advice ti tèmi nìyẹn. ẹ ṣeun. hello. hello ma. hello mo ń gbádùn yín. abẹ́dájú ni o. mo ń gbọ́ yín. ẹ wo nítorí kọ́kọ́ rò pẹ̀lú máa yẹn ni pé possibly máa yẹn nídìí láti wà very very careful. ẹ̀mí ẹ wà important. exactly. irú kéèsì yìí kò tí kí wọ́n ní pé. 100% ó wà very sensitive. ẹ jọ̀ọ́ ẹ bá sọ̀rọ̀ ẹ̀mí ẹ wà important. kò gbúdọ̀ ṣagídí jù. kò sí agbádùn lè máa sálé lórí bó ṣe wà yẹn. kò gbúdọ̀ ṣagídí jù. bẹ́ẹ̀ ni mà ọ̀rọ̀ tèmi jù báyìí lọ mà ọlọ́wà pẹ̀lú.